Hello, ẹ̀yin èèyàn mi. Nǹkan ń bẹ. Ní ti palace Ọ̀jájá wà by this time. Oh, ẹ gbàgbé ẹ̀. Wọ́n máa láwọn ò ní ṣerú ẹ̀ mọ́. Gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, gbogbo ìròyìn tó ń lọ ní kákàkiri ní íńtánẹ́ẹ̀tì. Wọ́n bá ní, ṣé ẹ mọ̀ pé Naomi ó bẹ̀rẹ̀ iṣẹ́ àwẹ̀ àti àdúrà pẹ̀lú àwọn prayer warriors ṣe máa sọ fún wa pé bí a bá lé ní bá ò bá bá ní ìyàn là ń bá ní ṣọ̀tá mọ́. Òun ni àdúrà tán gbà. Òun náà yí sàdúrà pé yes. Gbogbo nǹkan tán send back to sender ni. Gbogbo bọ́n tún ṣe lọ pé kí ló ń jẹ? Tán pé ìyá onífá, tí ìyá onífá dé. Wọ́n ní tí ìyá onífá dé, ṣé wọ́n pè ní ìyá onífá nìkan ló wá tó sọ pé òun rí pósí ní abẹ́ bẹ́ẹ̀dì Mariam tó wá lọ gbé jáde. Àyàfi ìgbà tó wà wù, wọ́n rí pé wọ́n gbé pósí jáde, wọ́n rí pé fọ́tò Naomi náà wọ́n fi sínú ẹ̀. Irú nǹkan tó jú ń wá lójú ń rí. Wọ́n ti dá padà sí back to sender. Ṣé ẹ mọ̀ pé ìjọ tán bẹ̀rẹ̀ táwọn prayer band bẹ̀rẹ̀ àwọn prayer warrior tán bẹ̀rẹ̀ iṣẹ́. Alẹ́ ọjọ́ yẹn ni Mariam ò ti gbádùn mọ́. Òrìṣà tó gbé sínú ilé yẹn ó kọjú ìjà sí. Back to sender. Láti ìgbà yẹn tán ló collapse tó ní kí Naomi kán bẹ Naomi pé kó jọ, kó fòun lẹ̀, kó jọ, kó má gbàdúrà mọ́. Kí kábíyèsí sọ fún pé àdúrà tí Naomi máa ń gbà pé hot ni, pé kó jọ kó dáríjà wọ́n. Wọ́n lòun àti Ashley tó lọ bá Naomi ní Àkúrẹ́ mansion tẹ́ ẹ bá gbàgbé. Tí Naomi sọ wípé tẹ́ bá ti lọ gbé gbogbo òrìṣà yín, tẹ́ ṣe gbogbo everything tẹ́ sọnù, pé then òun á ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ẹ̀bẹ̀ yín, á dẹ̀ gbàdúrà fún yín, that is all. Ṣé ẹ mọ̀ pé nígbà tán padà? Gbàngbà wọn padà ní ọwọ́ agbára Ọlọ́run tó bá Mariam. Tí Mariam ti collapse láti àná yẹn, wọ́n up till now pé wọ́n ní kò respond sí treatment. Wọ́n ló yí wà lọ hospital pé kò respond sí treatment. Ta la máa sọ pé ó ń ṣe àwọn nìkan náà ń ṣe ra wọn. Ẹ má ṣòpò bá wọn jà, wọ́n máa fúnra wọn lóògùn jẹ gbẹ̀yìn. Kí ló ń ṣẹlẹ̀? Èní ìlàṣírí Ashley tuntun tán ní Ashley o pé àṣé wọ́n adopt àwọn Fọláfógìdì. Tí wọ́n ní cousin wọn ló wá tú àṣírí ẹ̀. Wọ́n ló wá tú àṣírí ẹ̀ ní pọ́nbélé lóní rẹpẹtẹ. Pé gbogbo akọ ẹ̀ gàlégàlé ẹ̀ ó ń ṣe ọmọ Láfógìdì. Ó kàn pé rẹ̀ ní princess pé kò sẹ́ ọmọ ọba kọ́ ni ẹ́. Ìdílé ọba náà àwọn ọmọ ọba náà lọ adopt ẹ̀. Tí ìwọ náà wá ń lo immunity wọn tó ń lo anointing wọn tó fi ìwọ náà wá sọ pé ọmọ ọba ni. Àṣírí ẹ̀ ti tú náà. Tí í ṣe Ashley mo ti ṣe tá Ashley. Ashley kan ni mo kàn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ fún Mariam. Ashley ti kó tiẹ̀. Ẹ mọ nǹkan tó ń sọ pé kábíyèsí ṣe fún Ashley. Wọ́n ní kábíyèsí sọ fún un pé sórí gbogbo gàlégàlé gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n ní kábíyèsí tiẹ̀ ti wá gbòòrò gbogbo nǹkan tó ń ṣe sí kábíyèsí lára gbogbo ẹ̀ ti bàjẹ́ ó ti dómi. Kábíyèsí wá wà on his senses sínsìn tó jẹ́ pé wá ń fèsì wọn. Wọ́n náà ti gba gbogbo immunity ẹ̀, gbogbo nǹkan tó fi ń ṣe akọ, gbogbo nǹkan tó fi ń gbé kíní òrìṣà wọn tó ń sọ pé ó ń ṣe ìgbà tó ń gbé gbá pé gbogbo ẹ̀ pátá. Wọ́n ní kò yẹ. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe láàfin yẹn pé abomination thing. No wonder táwọn olóríṣà wọn tó ń fi hate ẹ̀. Wọ́n ní ètùtù tó máa ń gbé kò gbà. Àṣé kìí ṣe daughter of soil.
àṣé counterfeit ni, àṣírí ẹ̀ ti tú. A ti sọ fún Naomi pé kò sí nǹkan tí ó ń bọ̀ lókè tí ilẹ̀ ó gbà mọ́. Bẹ́ẹ̀ ni, àwọn ogun ọ̀run wọ́n ti tù ú lẹ́yìn. Mo sọ pé àwọn ogun ọ̀run ló máa palẹ̀ gbogbo ààfin yẹn mọ́. Wọ́n rò pé bóyá kékeré ni. Wọ́n ní ó wà hospital látàná pé kò respond sí treatment. Nígbà tí àwọn alálẹ̀ gbogbo iṣẹ́ burúkú tó lọ ṣe, ó kọjú ìjà sí i, kò ṣe ní kọjú ìjà sí i. Kí ló fẹ́ fọlọ́run wá pè? Ó dà bẹ́ẹ̀ náà. Kí máa ṣe kékeré. At the end of the day ni àwa gbọ́ pé Mariam pé kò tiẹ̀ sí làálàá láti kú. No wonder gbogbo ìta ń gbọ́ látàná yẹn kò tiẹ̀ dùn. Kó tó wá leak secret Ashley ní ọ̀sán yìí. Wọ́n ní Naomi pé kó máa bọ̀ láàfin. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ wọ́n ní láyé pé wọn ò gbọdọ̀ rí láàfin bẹ́ẹ̀. Táwọn bá rí, àwọn gan máa ṣe wótòwótò mẹ́wàá fún. Tó dàbí pé kábíyèsí ó ti ẹ̀ lọ appease àwọn àbúrò àti ẹ̀gbọ́n ẹ̀ pé kó jọ kán jèbùrẹ́ o. Kán jèbùrẹ́ torí ààfin ò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Ààfin yẹn ọwọ́ ti ba àwọn oníṣẹ́ ibi, ọwọ́ ti ń bà wọ́n. Pé ogun tọ́lọ́run ti ṣẹ́ kò lè gbérí mọ́ láàfin yẹn. Wọn ì dákàn mọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi. Ǹjẹ́ gbogbo wa kọ́ la máa yọ ayọ̀ ṣẹ́gun báyìí? A máa yọ ayọ̀ ṣẹ́gun kó tá tiẹ̀ sọ wípé a máa yọ̀. Àdúrà tá ti ń gbà. Wọ́n ní àti ìgbà tó ti mú Naomi tán kidnap ẹ lọ sínú igbó. Wọ́n ní Naomi ó ti di èèyàn ọ̀tọ̀, ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Pé wọ́n sọ wípé ó ti dúró gidigba, ó stand firm ní ìdúró ẹ̀ sìn. Àṣé tẹ́lẹ̀ báyìí ó fọwọ́ yẹpẹrẹ mú wọn. Pé bóyá kí gbogbo nǹkan lè cool down. Wọ́n cool down. Kí gbogbo wa máa jẹ ọlá kábíyèsí. Ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní máa ayọ̀ tọ̀ mí láàfin. Kólúkálukú ká dúró wa. Kábíyèsí tó lọ fẹ́ gbogbo yín, tó fẹ́ gbogbo wa kò sọ wípé ó ti sú òun. Ẹ̀yin lẹ gbọ́wọ́ síbi tọ́wọ́ yẹ kó tó wọ́wọ́. Àbí báwo ná ṣe ń sọ. Ibi tọ́wọ́ yẹ kó gbé ẹ jẹ́ kọ́wọ́ yín gbé bẹ̀. Ẹ yó tán, ẹ wá ń wá bẹ́kùnbẹ́kùn. Wọ́n ní Naomi pé ó persuade fún, ó bẹ̀ wọ́n, ó ṣe pé kí gbogbo nǹkan kan di nǹkan náà. Naomi bó ṣe wà yẹn. Inú rí ẹ̀, òun ló ń koyọ yẹn. Inú rí ẹ̀ ló ń koyọ. Ìgbà tí Ọlọ́run bá máa ṣe tán pẹ̀lú ààfin yẹn, a máa ṣọpẹ́ ni. Gbogbo alágbòjọ gbégbá ọpẹ́. Kí ló dé? Ẹ dẹ̀ mú odindi ìríjú ọmọ Ọlọ́run, ẹ gbé lọ sínú igbó, ẹ bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ. Ṣé wọ́n mọ̀ wípé àwọn ogun ọ̀run máa retaliate? Wọ́n ní ìjọ́ wo náà yìí dífá tí Ifá ti ń ṣẹ. Ìjọ́ wo ni wọ́n fìyà jẹ Naomi? Wọ́n ti ń fìyà jẹ Naomi tipẹ́. Kó tó di pé eléyìí ó hàn wọ́n léèmọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé eléyìí lágbára. Eléyìí lágbára o. Ó lágbára. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. At the end of the day, a ó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń bá wa tẹ́tí sí. Tí n bá tún rí mi, màá tún wá gbé sí yín létí. Mo sọ fún yín pé anyone tó bá ń kọjá bọ̀ báyìí, a máa wọ́n ni. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan-an.